Ọ̀rúnmìlà ní apólapó ọ̀dúndún ọfà ńlọfà tẹ̀tẹ̀ òwéwé nìfarawé. Àwọn ló dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá ń bá igba arúnmọlẹ̀ lógun àkúra. Ọlẹ́ni tí ogun pa sígbó tẹ́ òwéwé. Ifá kọ́ mọ̀mọ́ fi tèmi wé tiwọn. Ènìyàn tógun pa sí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò òwéwé. Ifá kọ́ mọ̀mọ́ fi tèmi wé tiwọn. Honorable Ṣèyí Tinubu, Dr. Ṣèyí Tinubu, gbajúmọ̀ Ṣèyí Tinubu, má bínú, ẹ bá ní fi DJ Chicken, ẹ bá ní filẹ̀. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n gbà jáde, tí wọ́n rí òmìnira, tí wọ́n rí ìtúsílẹ̀ níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Olódùmarè a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọ̀rúnmìlà ní apólapó ọ̀dúndún ọfà ńlọfà tẹ̀tẹ̀ òwéwé nìfarawé. Àwọn ló dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá ń bá igba arúnmọlẹ̀ lógun àkúra. Ọlẹ́ni tí ogun pa sígbó tẹ́ òwéwé. Ifá kọ́ mọ̀mọ́ fi tèmi wé tiwọn. Ènìyàn tógun pa sí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò òwéwé. Ifá kọ́ mọ̀mọ́ fi tèmi wé tiwọn. Ẹni tó lọ tó bọ̀ ìwé pẹ̀lú ọjọ́ orí wọn. Ètò ìgbésí ayé tí wọ́n gbé nínú igbó yẹn wọ́n ti ní ìrírí tó ju àgbàlagbà míì lọ o. Lọ́jọ́ tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ mi ò sọ̀rọ̀ lórí ẹ̀rí lórí afẹ́fẹ́ ṣùgbọ́n torí tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Àìsọ̀rọ̀ lórí ẹ̀ kò sọ pé mi ò ṣiṣẹ́ ń tágbára mi ká. Mélòó mélòó àkàìmọye àwọn babaláwo tí wọ́n dáfá, àkàìmọye àwọn babaláwo tí wọ́n ṣètùtù. Ẹlòmíì ń pè wọ́n á ní sí ọ̀ságbára mọ́ ni. Àwọn ẹlòmíì ń pè wọ́n á ní sí òṣóògùn mọ́ ni. Àwọn ẹlòmíì ń pè ṣé kò tiẹ̀ wá sí gbogbo ń tàn bàbá wa máa ń lò nígbà mọ́ láti fi tú àwọn ènìyàn yìí lẹ̀ ni. Ẹlòmíì bọ́ sórí afẹ́fẹ́ oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́, a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu yín mọ́, bẹ́ẹ̀ bá ti lè gbà wọ́n mọ́ yín kalẹ̀, bẹ́ẹ̀ bá ti lè ṣe kinní kan. Omi tó bá mọ níwọ̀n ńlá rẹ̀ lásì. Béèyàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, béèyàn bá ṣe mẹ̀dọ̀ nílé ayé tá a wà yìí, èèyàn sọ ìran rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n tó jẹ́ kí n sọ̀rọ̀ lórí fọ́nrán yìí, gbogbo àwọn tí wọ́n gbìyànjú pátá, gbogbo yín pátá la kí a ti kí Ọlọ́run ọba àkọ́kọ́. A kí bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu olódòdẹ pé ẹ kú gbìyànjú, ẹ kú àgbálẹ̀ wa. Mo kí ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ́yìn náà kú oríire. Gbogbo àwọn security agency pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ títí tó fi débi tó pin sí mo kí wa. Bákan náà la tún kí gbogbo àwọn àgbà sankosanko tí ó jẹ́ káyọ̀lùfẹ́ ó bàjẹ́, àwọn àjọ babaláwo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń dáfá tí wọ́n sì ń ṣe ètùtù bá àti ẹ̀rí gbogbo ẹ̀. Ara àwọn àjọ awo Ẹ̀gbá nílùú Abẹ́òkúta nígbà tí wọ́n dáfá tí wọ́n ṣètùtù wọ́n gbé tiwọn sórí afẹ́fẹ́, wọ́n kóke dání, gbogbo ń tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe. Àwọn míì ń bẹ tó jẹ́ pé wọ́n gbé tiwọn sórí afẹ́fẹ́. Oníkálukú ní gbìyànjú agbára rẹ̀ pẹ̀lú tomijé lójú. Torí pé ọmọdé ó máa kú, àgbà ó máa kú, ikú kan náà ni ó sì pa ènìyàn. Ṣùgbọ́n béèyàn bá fẹ́ kú, béèyàn bá kú nírọ̀wọ́rọsẹ̀, tó bá kúkú pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó sì dára ju kéèyàn kúkú gbóná lọ. Mo ti ṣàlàyé fún wa pé ikú mẹ́ta níbẹ̀. Ikú dúdú tí máa kó sùn dúdú, ikú pupa eléyìí tí máa kó sùn pupa, èyí tó jẹ́ ikú funfun ìní máa kànlẹ̀ pa dòdòdò. Mo ti ṣàlàyé ẹ̀ rí. Béèyàn bá kúkú dúdú, ikú ayé ni. Ikú pupa ìníkú tó ní ṣe pẹ̀lú ìbọn tàbí accident tàbí tí ìbáwulẹ̀ kó jẹ́ tó mú ìpọ́n dání. Kódà ẹni tó fẹ́ bímọ tí ń rọbí lọ́wọ́ tírú ẹni bẹ́ẹ̀ wá gbẹ̀mí mì, ikú pupa ni. Ṣùgbọ́n ẹni tó kú wọ́ọ́rọ́wọ́ tí wọ́n sọ pé ó sùn ni kò jí, ó ń ṣe kinní kan lọ́wọ́, ìníkú wọlé dé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìníkú tó rọrùn fún yàn. Níjọ́ àwọn bàbá wọn tiẹ̀ wá máa tún sọ̀rọ̀. Wọ́n ní tí ènìyàn tó bá pààyàn, tẹ́nìkan bá pẹ́ nìkan, ẹni tó pààyàn òun ló ní ẹ̀ṣẹ̀ ẹni tí wọ́n pa, pé ẹni tí wọ́n pa òun ò tiẹ̀ lẹ́ṣẹ̀ kankan mọ́ torí pé wọ́n pa ni. Ẹni tí wọ́n pa òun ò lẹ́ṣẹ̀, ẹni tó pààyàn ìṣòro ayé rẹ̀ ni pé kó máa rán ẹ̀ṣẹ̀ ẹni tí tó pa, a sì fẹ́ kéèyàn pa wá. Bó wàá la ṣe á fẹ́ ṣe? Ǹjẹ́ nílé ayé yìí kí n sáré bí wa léèrè béèrè kan, ṣé ènìyàn lè bímọ 10 kó jẹ́ pé lójú ènìyàn títí ọjọ́ èèyàn fi dọjú alẹ́ kí kankan sì mọ́ kú nínú àwọn ọmọ yẹn? Àánú ilẹ̀ ènìyàn ò rí gbà. Mo ń bá àwọn òbí àwọn ọmọ yìí dúpẹ́ nítorí pé òròmọdìrẹ tó bá jẹ́ pé níjọ́ tí wọ́n bá bí yóò bá kọ lákùkọ tó náà bá di àkùkọ, àṣà ò ní gbé. Àwọn ọmọ wọ̀nyí ní tí wọ́n jẹ́ láyé lọ́lọ́run ọba ló ṣe mú wọn bọ́. Torí táwọn ọmọ yìí ó jẹ́ láyé táwọn tí wọ́n kó wọn tí wọ́n mọ̀ ìlójọ́ jẹ́ páwọn ni wọ́n kó, ló jẹ́ káwọn ọmọ yìí ló jẹ́ kí wọ́n lọ, ló jẹ́ kí wọ́n bọ̀, ló jẹ́ kí n kí Fátìmọ̀ kì lẹ́ẹ̀kan lójú ọ̀sẹ̀ lọ́tún ìwòrì lósì. Tẹwárí tó jẹ́ kí n ṣe fọ́nrán fídíò yìí gangan ni pé tọ́rẹ́ lómi ọ̀hún pé ńgbà tí wọ́n ń bẹ lójú náà ó kúkú sọ̀rọ̀, ó ṣe wá jẹ́ pé nísìn lọ wá ń sọ. Nítorí mi ṣe fọ́nrán fídíò ni pé ṣẹ́rí gbogbo fọ́nrán eléyìí tẹ́ ń wò lókè yìí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn,
lọ́jọ́ tí mò ń lọ sílùú Ìlọrin tá a fẹ́ lọ sọ ọmọ tí bàbá Allah tó bí nílùú Ìlọrin tá a fẹ́ lọ sọ lórúkọ. Ọjọ́ yẹn ni mo pàdé àwọn mọ́tò yìí tí ń bọ̀ I don't know bóyá láti Àbújá. Àwọn mọ́tò wa pọ̀ débi pé wọn ò fẹ́ lóǹkà lọ́jọ́ náà ìkọ̀ọ̀kan ni mò ń fún wọn lépè. Torí bí n bá bí mi ì bá rò ó àwọn mọ́tò ológun tẹ́ ń wò tí wọ́n fi hàn látàárọ̀ yìí tí wọ́n ti fi hàn wáyé wọ́n fẹ́ tó 200 tí mo pàdé lójú ọ̀nà. Mo wá ṣépè débi pé mo ní ní Nàìjíríà tá a wà yìí a ní gbogbo ammunition yìí a ní gbogbo mọ́tò yìí báwọn mọ́tò yìí gangan bí wọ́n bá lọ sọ̀rọ̀ àǹdí gbogbo gbogbo tulẹ̀ kó tó wọ́n mọ àwọn yìí mo mọ̀ ṣépè ìjọ́nà fáwọn àwọn ọmọ ológun àtọlọ́pàá ni àti DSS ni mo ń ṣẹ́ sínú ara mi mo sì tún ń ṣẹ́ jáde nínú mọ́tò tí mo wà pé ẹ̀rọ àwọn olórí burúkú èyí náà ni wọ́n mọ halẹ̀ mọ́ èyí náà ni wọ́n mọ ṣe mo ṣépè ìjọ́nà àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo èpè tí mo ṣẹ́ yẹn nígbà tí mo wá rí fọ́nrán fídíò yìí pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe pẹ̀lú gbogbo ìgbìyànjú tí wọ́n ṣe láti fi mú àwọn ìjáde inú mi wá dùn ayọ̀ mi wá kún ọkàn mi wá ń sọ fún mi pé àwọn tó fi ṣépè sórí pé àwọn eléyìí ẹsẹ̀ ni àṣépè sọ mo wá tún wá jáde wá pé Ọlọ́run ò gbogbo ọ̀nà tẹ́yìn náà gbà tẹ́ fi láburú tàbí táburú ó fi ṣèyìn ọ̀run ọba yín mú kúrò níbẹ̀ orí àwọn ọmọ tẹ́ mú jáde nínú àjàgà nínú ẹ̀gún nínú gbàgó yìí yọ́bẹ̀ yín náà mú kúrò níbẹ̀ ikú tó yáwọ̀ ò ní pa yín ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ o ẹ̀ ní fara gba àwẹ̀ ènìyàn ń bẹ nílé ayé ojú ènìyàn ó rí Ọ̀rúnmìlà fúnra lára ìpàápàá lójú ìdìgbè Ọ̀rúnmìlà ní ìjẹ́rígí láwo òjẹ́rígí ìjẹ́rìgì láwo òjẹ́rìgì ìjẹ́rìgì jẹ́gẹ́dán adífá fún Ọ̀rúnmìlà òkìtàn lọ́jọ́ tí bàbá dá ìdìgbè tí wọ́n ní ikú dé Ọ̀rúnmìlà ní ikú bó lòun ó ṣe ṣe òun ò fẹ́ kú wọ́n ní kí bàbá wọn ní kó lọ rèé wọ́n ní kó lọ rú ẹbọ ńbẹ̀ o àwọn kan ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tọ́rọ̀ padà débẹ̀ tó bá yá pípọ̀lọpọ̀ wa la mọ̀ bí Ọ̀rúnmìlà ṣe jẹ́ à ń ní lọ́kàn pé nígbà tó yá àwọn kan bẹ̀rẹ̀ sí ní máa sọ̀tàn Ọ̀rúnmìlà ìgbà tọ́rúnmìlà dé sẹ́ńtúrì báyìí lọ́rúnmìlà dé ọdún báyìí lọ́rúnmìlà dé ńgbà tí wọ́n calculate Ọ̀rúnmìlà dé nìkan bíi 3 years back Ọ̀rúnmìlà dé nìkan 3 years kìíní kan bíi 1000 kìíní kan my brother my father my sister my everything ẹ̀ ń tanra yín ni sà àwọn tí wọ́n pilẹ̀ ayé lẹ̀ ń sọ̀rọ̀ wọn yẹn Ọ̀rúnmìlà ò sí nínú ohun tá a mọ̀ fi wé Sókrétì pé Sókrétì àtọ̀rúnmìlà pé wọ́n jọ bára wọn láyé ni rárá o Ọ̀rúnmìlà ò sí níbẹ̀ o nínú àwọn tó pilẹ̀ ayé tí wọ́n tẹ̀lé ayé dó tọ́lọ́run ọba rántí ẹ wá ṣẹlẹ̀ ayé ara àwọn Ọ̀rúnmìlà yẹn lọ̀rúnmìlà wà o ara àwọn Ọ̀rúnmìlà yẹn lọ̀rúnmìlà wà tọ́rọ̀ bá di gàgá tó bá di gògò tá a bá tu tí ọba tú ifá ní ọ̀sọ̀ túmọ̀ Ọlọ́run ló jẹ́ anífá bá a bá nífá ìtàn wa ọba run Ọ̀rúnmìlà dádìgbè wọ́n ní kú dé wọ́n ní kí baba wọ́n ní kó lọ rí ṣètùtù Ọ̀rúnmìlà ṣe ọlápàtà òkété ó fi ṣètùtù rìn àjò náà ó sì bọ́ lọ́wọ́ òkú ọláwo ò ní dádìgbè káwọ́ ó kú ọgẹrẹ jí mo gbè awo rere ni ẹni tó lódùmarè tó kọ́kọ́ pọ́jọ́ òkú ẹ̀dá láyé ọmọ olórogbo ni ará mi nínú Ọ̀rúnmọlẹ̀ ẹ̀dá lè sọ pọ́jọ́ òkú ènìyàn yá kó lódùmarè sọ pé àkókò ò tí ì tó wọ́n ti dájọ́ òkú fọ́básanjọ́ rí wọ́n ti dájọ́ òkú fún Tinubu rí wọ́n ti dájọ́ òkú rí fáwọn àgbàsànkò tí wọ́n sì ti ń rí tí wọ́n ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí inú mi wá dùn ayọ̀ mi wá kún torí pé inú ẹni ò ní dùn kéèyàn ó sì pamọ́ra mo kí gbogbo àwọn tí wọ́n ṣe akitiyan lọ́nà àti mú àwọn ọmọ wọ̀nyí jáde nínú igbó omi tó bá mọ níwọ̀n ńlá rẹ lásìkò mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ kú gbìyànjú ẹ kú akéṣe ẹ wá dúró nínú igbó eléyìí táwọn ọmọ wọ̀nyí tí wọ́n wà ẹ wo ọjọ́ tí ìyá àti ti ń sunkún kíkorò tí kì bá jẹ́ pé ènìyàn bá dájú tàbí ènìyàn bá ya ọ̀dájú kẹ́ni ò tó máa gbé ọmọ ọdún 2 ọmọ ọdún 3 ọmọ ọdún 4 àwọn ọmọ kéékèèké wọ̀nyí kéèyàn ó sì kó wọn nítorí ìmọ̀tara ẹni nìkan tó ní lọ́kàn kó sì lọ rèé sàwọn ọmọ ìbáṣabàṣá tó náà sì bímọ. tọ Olódùmarè ọ̀rọ̀ wọn dọwọ́ rẹ̀ ẹ̀yin tí ẹ wá jẹ́ agbófinró wa ẹ̀yin security wa bàbá wa ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed ẹ dákun o kò tí ì tán ó tún kù àwọn ọmọ tí wọ́n gbé yẹn bí wọ́n ṣe jáde tínú wa ń dùn yẹn ẹ jẹ́ kí inú wa ó dòdélẹ̀ ẹ má jẹ́ káwọn tí wọ́n jẹ́ security ẹ má jẹ́ kí wọ́n kó gbálé pé wọ́n ṣiṣẹ́ mọ́ torí pé ọ̀tá ò tí ì sinmi. adúpẹ́ pé Olódùmarè fún yín léyìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ń táyé fi ń borúkọ yín jẹ́ tí wọ́n fi ń sọ ohun tí ọ̀dà nípa yín ètò ààbò yìí jẹ́ kan bẹ̀. ẹ jẹ́ kí sẹ́yìn ọmọ lọ bí ṣe ń lọnu torí pé bí sẹ́yìn bá ń lọ bí ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan gan bẹ tó jẹ́ pé nítòótọ́ níwọ̀n sára àwọn báńdíìtì tá à ń lérò pé báńdíìtì yẹn ni wọ́n táwọn gangan sì ń báńdíìtì nínú ìgboro àmọye àwọn ara wa tí wọ́n ń báńdíìtì láàrin ọjà àmọye àwọn ara wa tí wọ́n ń báńdíìtì níbi tí ọ̀tọ̀ níbi tí ọ̀yẹ tí wọ́n ń pa ọmọ ènìyàn fi ṣayé tí sí ààbò tí bá wá ń lọ bẹ́ẹ̀ ojú àwọn afòkùnṣèkà a lè máa fojú wọn léde ẹ dákun bẹ́ẹ̀ tí bá ti ń sọ̀tún tètò ààbò ń bẹ lórí wa
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń gọ̀kadà láàárọ̀ ní ń lọ sẹ́nu iṣẹ́ wọn tí wọ́n padà dé lálẹ́. ẹlòmíì iṣẹ́ mọ́tò ní í ṣe ó sì lọ kò sì padà dé táwọn ènìyàn ti jí gbé tí wọ́n ti pa nípakúpa. ẹ dákun ètò ààbò ẹ jẹ́ kó máa tún tẹ̀síwájú. mo wá tún fẹ́ fàkókò mo tún fẹ́ fi rọ ọmọ bàbá wa ààrẹ wa lórílẹ̀‐èdè wa tá a wà yìí Ṣèyí Tinubu, Honorable Ṣèyí Tinubu, Dr. Ṣèyí Tinubu, gbajúmọ̀ Ṣèyí Tinubu, má bínú, ẹ bá ní fi DJ Chicken ẹ bá ní filẹ̀, ẹ bá ní filẹ̀. DJ Chicken ọ̀rọ̀ tó sọ ọ jẹnu rẹ̀ lọ, kì í sọ̀rọ̀ tó yẹ kéèyàn máa gbọ́ lẹ́nu ọmọlúàbí. torí pé tá a bá wo ibi tílé ayé dé, tá a bá kàn wò pé tá a bá gbé fóònù dání ká kàn fi sọ̀rọ̀, ká fi sọ èyí tó wù wá, kó ní kálukú fi sọ̀rọ̀ sẹ́ni tó jù lọ, tàbí ká fi sọ̀rọ̀ sẹ́ni tí ò tó wá, tàbí ká fi sọ̀rọ̀ sáwọn tá a jù lọ, tá à ń sọ bá a ti rí. orí afẹ́fẹ́ lófin. DJ Chicken ẹ bá ní filẹ̀, kò lè pààyàn. ìfẹ́ tá a ní sí pẹ̀lú ẹ̀ òun la ṣe bá a sọ yìí. ẹ má bínú ẹrù tìkúnlẹ̀ tàbí àmọ́. ṣùgbọ́n náà mi tiẹ̀ wá dùn pẹ̀lú DJ Chicken ọ̀hún kó tó di pé wọ́n tiẹ̀ wá mú òun gángan ti sàwọn fọ́nrán fídíò kan tó jẹ́ pé ó ti bẹ̀bẹ̀ nínú ẹ̀, ó ti sọ̀rọ̀ nínú ẹ̀ pé kíjọba wọ́n forí jìn òun, kí Ṣèyí Tinubu kí wọ́n forí jìn òun fi ṣe content ni. ẹ̀yin náà gbọ́rọ̀ náà. ṣé mo lè pa Ṣèyí Tinubu ni ṣe pọ̀ ọmọ pẹ́sidẹ́ntì ìlú wa àyìn fáǹsì mi láti ó bá ti kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ lẹ́mọ̀ ń dá sí kí n ti yín ṣé o mọ̀ pé yóò mọ̀ tó fílẹ̀ yóò mọ̀ lẹ́nu ní pélé yìí. ikú tó yáwó kò ní pa wá. àwọn ọmọ wọ̀nyí mo tún bá wọn dúpẹ́ lẹ́ẹ̀kan sí i nítorí pé ohun burúkú ẹni kí màjèsín kó tójú òbí rọ̀rùn á tù á bà fún wa láṣẹ Èdùmàrè. ire o.